Ó yá o. Ẹ̀ka kínní national anthem wa ká gbọ́. Rise to compassion, Nigeria's call. Tẹ́ bá mọ̀ pé mọ nǹkan sọ kẹgbẹ́nu sọ èwo ni compassion ẹ má má bà orin orílẹ̀-èdè jẹ́. Ṣé bó ti wọ́n? Kí ni sí ọ? Tọ́ ti rí pé wọ́n gan báyìí. Ṣé bó bá tiẹ̀ wá lọ́rọ̀ láti ọ̀? Ṣé bó jẹ́ wọ́n kà délẹ̀? Ṣebí èmi kàn ń sọ pé kò dáa ni. Ẹ kí wàá tiẹ̀ bí ọba tiẹ̀ wá dà ṣe bí ọ̀rọ̀ ara sọ fún mi ni pé kò dáa o yìí sì gbá ká mú. Kò dáa. Hello ta ni yẹn. èmi ni mò ń sọ̀rọ̀ èmi ọ̀gá Johnson ọkọ yín èmi ọ̀gá ẹ̀. ẹ ká sọ sá mo ń kí yín. èmi àtọkọ ẹ à ń lọ síbi ìsìnkú. ẹ ó dọ̀là kó tó dé. ọkọ mi kú. 55 another 55,400 naira. Báwo lè ṣe ń ṣe gbogbo eléyìí ta ló ń jẹ àwọn tó pọ̀ tó báyìí. Driver yìí ni kí lẹ̀ ń ṣe sà. Má wo mi wo ìwọ bá mi pe Johnson. Ọ̀gá ẹ má pe Johnson. Jágbe. No ṣẹ́rí tó bá ní nǹkankan tí mo yé jù láyé mi confrontation ló dá. Fine. Gabriel, nǹkan tí yóò ń bá mi sọ lórí ìwé tí ó wà níwájú mi yìí àti Johnson tó dárúkọ. Gbogbo àwọn Gabriel. Oúnjẹ tá à ń jẹ oúnjẹ elementary. Why is your life like this? Kí ni tó jẹ́ wípé alágẹmọ ìṣe ò paṣọ ìṣídà fúrájà tó jẹ láti kékeré òun ló jẹ́ kó máa ṣe rubbish tó ń ṣe káàkiri. Ta ló mọ̀ bóyá gbogbo ṣìranu ara ratamara rẹ̀ tó ń ṣe káàkiri òun ló yẹ kó fi ẹ́ sóko láti lóyìnbó. You're just a dog. Wow, wonderful. Ọwọ́ kókó la fi wọ igi, ọ̀wọ̀ òrìṣà la fi wọ ààfin. Bọ́ọ̀ fọwọ́ mi wọ̀ mí, ìwọ ń pàyàwó èmi kéré. Kélébù, tí wọ́n bí sórí mẹ́ja ni. Èmi ni ó ṣekú pa ọ́. Ikú ni. Ikú mi báwo? Bẹ́ẹ̀ni, ikú ni. Ọjọ́ kan ló kù fún Bọ̀dé Èkó tí ìpamídé. Bọ̀dé Èkó ò ti gbọ́dọ̀ kú òun. Sórí ifá tó ń da Bánkọ́lé láàmú, ifá ogun fòǹfò lòun. Késekése ni Bánkọ́lé yìí rí. Sórí kàsàkàsà ò ní wà palatébù. Kíkí gbogbo jágàjàgà tẹ̀ ń wí lẹ́nu. This is going to be my last warning to you. If you don't leave my husband and I alone, you'll be very sorry for your life. Kí lorúkọ ẹ? Àmọ́ pé Sẹ́límọ́ Afọbẹ̀jẹun. What? Méjì rẹ̀ ò sí lálùpọ̀ òun nìkan yìí.